Mínísítà fún ohun àmúṣagbára ní Nàìjíríà adelabu ó ti ṣe ìpàdé pẹ̀lú iléeṣẹ́ tó ń pín iná mọ̀nàmọ́ná Ibadan Electricity Distribution Company IBEDC lórí àwọn ìpèníjà tó ń kojú ìpèsè iná ọba ìyẹn ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ UCH tó ń bẹ nílùú Ìbàdàn. Bákan náà APC PDP lọ́sùn wọn mà ti tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà báyìí bí ilé-ẹjọ́ kò tẹ́milọ́rùn bó ṣe ní káwọn alága ìjọba ìbílẹ̀ tí gómìnà Adeleke yọ nípò kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ padà o. Adelabu ṣèpàdé pẹ̀lú IBEDC lórí ìdákúrekú iná mọ̀nàmọ́ná ní UCH. Mínísítà fún ohun àmúṣagbára ní Nàìjíríà Adelabu ti ṣe ìpàdé pẹ̀lú iléeṣẹ́ tó ń pín iná mọ̀nàmọ́ná Ibadan Electricity Distribution Company IBEDC lórí àwọn ìpèníjà tó ń kojú ìpèsè iná ọba ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ UCH tó ń bẹ nílùú Ìbàdàn. Ìpàdé ìdákọ́kọ́ kan ó ti kọ́kọ́ wáyé o fún wákàtí kan ní ọ́fíìsì alákòóso ilé ìwòsàn náà ọ̀jọ̀gbọ́n Jesse Abiodun Ọ̀tẹ́gbayọ̀ kó tó di wípé wọ́n máa jáde sí inú gbọ̀ngàn ìgbàlejò ilé ìwòsàn náà níbi tí àwọn oníròyìn wà. Nínú ọ̀rọ̀ tí ó sọ níbi ìpéjọpọ̀ náà ọ̀gá àgbà ilé ìwòsàn UCH Ọ̀tẹ́gbayọ̀ wá dúpẹ́ pẹ́ òkun o. Nínú ọ̀rọ̀ tí ó sọ níbi ìpéjọpọ̀ náà ọ̀gá àgbà ilé ìwòsàn UCH Ọ̀tẹ́gbayọ̀ dúpẹ́ o lọ́wọ́ Adelabu fún ìfarahàn rẹ̀ láti wọ ojútùú sí ìṣòro iná ọba èyí tó bẹ̀rẹ̀ ní ilé ìwòsàn náà lọ́dún tó kọjá o. Ó ní gbogbo ipa ni àwọn ń sà láti wọ́ ọ̀nà àbáyọ sí ìṣòro náà. Ipa wíwá ọ̀nà míì láti máa tan iná ní ilé ìwòsàn náà ó làwọn máa ń sà. Ó ní ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àwọn báyìí pàbó mọ́ ni ó mọ̀ ló máa ń já sí o nítorí àìsí owó láti gbọ́ bùkátà ọ̀nà míì tí wọ́n lè gbà pèsè iná o. Ọ̀tẹ́gbayọ̀ wá tẹ̀síwájú pé ilé ìwòsàn náà ó tún gbìyànjú láti pèsè iná nípa lílo agbára oòrùn ìyẹn sólà láti pèsè iná ní àwọn igun kọ̀ọ̀kan ní ilé ìwòsàn náà bíi South West 1 and 4, North West 1 and 3, C1 to 4th, C1 2nd àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé kò sí ohun àmúṣagbára tí ó rọjú tí owó rẹ̀ kò sì wọ́n bí iná ọba. Ọ̀gá ilé ìwòsàn UCH ó tẹ̀síwájú wípé gbèsè $283 mílíọ̀nù náírà ìyẹn 283 mílíọ̀nù náírà ó ní ilé ìwòsàn náà jẹ́ iléeṣẹ́ tó ń pín iná ọba IBEDC. Nínú gbèsè yìí mílíọ̀nù 63 mílíọ̀nù náírà ó ní ilé ẹ̀kọ́ gíga nípa ìmọ̀ ìṣègùn òyìnbó College of Medicine ó ní wọ́n jẹ nínú owó náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀ alákòóso iléeṣẹ́ IBEDC onímọ̀-ẹ̀rọ Francis Agoha ó ṣe àlàyé wípé ìtẹ̀síwájú ti bá ọ̀rọ̀ náà lẹ́yìn tí mínísítà fún ohun àmúṣagbára pé ìpàdé láti wọ ojútùú sí. Ó ní oníbàárà ọ̀wọ́n ní ilé ìwòsàn ìṣèjì mà jẹ́ sí àwọn. Ó ní ṣùgbọ́n gbèsè tí wọ́n jẹ ó mà ló mà dá rògbòdìyàn sílẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èèyàn ṣe mọ̀ pé ìlú le fún àwọn olókoòwò. Lára àwọn nǹkan tí wọ́n fi ohùn ṣe ọ̀kan lé lórí ni pé UCH ó ti gbà láti máa san gbèsè náà padà díẹ̀díẹ̀. Àyẹ̀wò fínífíní yóò sì wà fún gbogbo àwọn iléeṣẹ́ àti ilégbèé tó ń lo ara iná UCH kí wọ́n lè mọ àwọn nǹkan tó ṣokùnfà gbèsè gọbọi tó ń bẹ lọ́rùn ilé ìwòsàn náà. Lẹ́yìn eléyìí òun ni iná UCH yóò jẹ́ títàn padà láàrin wákàtí 24 sí wákàtí 48 o. Nínú ọ̀rọ̀ tó sọ níbi ìpàdé náà Adelabu ní inú òun mà dùn wípé ìpàdé náà wáyé nítorí pé àìsí iná ọba ní UCH ó ti di nǹkan ìwọ̀sí fún ìjọba àpapọ̀. Ó ní wọ́n ti gbé ìgbésẹ̀ kan sẹ́yìn ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ so èso rere. Mínísítà fún ohun àmúṣagbára tẹ̀síwájú pé irú ìpèníjà tó ní í ṣe pẹ̀lú iná ọba ó ti wáyé ní àwọn ilé ẹ̀kọ́ gíga bíi fáìtì Benin, fáìtì ìlú Èkó, ti Àbújá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ìjọba àpapọ̀ tó sì wá ojútùú sí. Ó ní ọ̀nà àbáyọ náà yóò wáyé fún ilé ìwòsàn UCH lẹ́yìn ìpàdé òní. Ó ti tó bí oṣù mélòó kan sẹ́yìn báyìí tí ọ̀kan òjọ̀kan wuyewuye tó ti rọ̀ mọ́ ìpèsè iná ọba ní UCH ọ̀pọ̀lọpọ̀ ìgbà
ó sì ní àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ elétò ìlera ó ní wọ́n ti dá iṣẹ́ sílẹ̀ nínú ọgbà ilé ìwòsàn náà nítorí àìsí iná mọ̀nàmọ́ná tó jágere o. Bákan náà ó ní àwọn ìpàdé kan ó mà ló mà ti wáyé o láàrin àwọn aṣojú ilé ìwòsàn náà àti àwọn alákòóso iléeṣẹ́ IBEDC, ṣùgbọ́n ìpàdé náà kò mọ̀ so èso rere títí di àsìkò yìí. Àwọn alákòóso ECH ní tiẹ̀ wọ́n pariwo síta láti béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ìjọba àti àwọn ẹlẹ́yinjú àánú lọ́dún tó kọjá o, ṣùgbọ́n bákan náà ni ọmọ mọ̀ sórí ìròyìn míì tó tún lu síta bí ọjọ́ méjì sẹ́yìn ni pé àwọn mọ̀lẹ́bí aláìsàn òun ló ń gbé ẹ̀rọ amúnáwá sí ilé ìwòsàn náà fúnra wọn. Bẹ́ẹ̀ sì ni àwọn tí kò ní agbára ẹ̀rọ amúnáwá wọ́n fi abẹ̀bẹ̀ wọ́n fi ń fi ara wọn o, ṣùgbọ́n àwọn alákòóso ECH ní irọ́ tó jìnnà sí òótọ́ ó ní ọ̀rọ̀ tí àwọn èèyàn náà tí wọ́n ń gbé káàkiri o. APC PDP lọ́sùn wọ́n tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà bí ẹjọ́ kò tẹ́mi lọ́rùn bó ṣe ní káwọn alága ìjọba ìbílẹ̀ tí gómìnà Adeleke tó yọ nípò kí wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ padà. Ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó ń jókòó nílùú Àkúrẹ́ o ó mà ti gbé ìdájọ́ kalẹ̀ pé kí àwọn alága ìjọba ìbílẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke yọ nípò nígbà tí ó bọ́ sípò gẹ́gẹ́ bí gómìnà kó padà sí ipò wọn gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ àti àwọn kánsẹ́lọ̀. Ilé ẹjọ́ nínú ìdájọ́ rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun Tuesday pàṣẹ pé kí gbogbo alága ìjọba ìbílẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n padà sípò gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ kó wa wọn ní kọ́mọ́nkóbó. Ẹ̀wẹ̀ àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun OZEC òun náà ti pe ẹjọ́ tako ìdájọ́ ilé ẹjọ́ tí wọ́n jẹ́ kó di mímọ̀ pé kò ṣeé ṣe rárá o. Alága àjọ elétò ìdìbò náà Hashim Abioye ó ní mímì kò ní mi ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó fẹ́ wáyé o ní ìpínlẹ̀ ti Ọ̀ṣun ní ọjọ́ 18 oṣù kejì ọdún 2025 yìí. Abioye sọ èyí lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Òṣogbo ní ọjọ́ Ajé Monday lórí ìdájọ́ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn nípa ẹjọ́ tí àwọn alága ẹgbẹ́ òṣèlú APC pè. Ọdún 2022 òun ni ẹgbẹ́ òṣèlú APC máa gbé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló gbé lọ sí ilé ẹjọ́ o lórí ìyọninípò àwọn alága ìjọba ìbílẹ̀ tó bá gómìnà náà ṣiṣẹ́ o tí wọ́n yọ wọ́n nípò. Alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun Sunday Bisi ó ti wá fi dáwọn aráàlú lójú pé ìgbáradì ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ó sì ń lọ lọ́wọ́ o tí ìdájọ́ ilé ẹjọ́ kò sì yí nǹkan kan padà. Nínú àtẹ̀jáde kan tó buwọ́lù fáwọn akọ̀ròyìn, PDP wọ́gilé èròǹgbà ẹgbẹ́ òṣèlú APC pé ilé ẹjọ́ ti pàṣẹ kí wọ́n padà sípò gẹ́gẹ́ bí alága o, nǹkan kò yí padà rárá. À ń gbáradì fún ètò ìdìbò ìjọba ìbílẹ̀. A ti kàn sí àwọn agbẹjọ́rò wa pé ilé ẹjọ́ tó ga jùlọ ti yá. A ní láti tako ọ̀nà ẹ̀bùrú tí ẹgbẹ́ òṣèlú APC fẹ́ gbà láti da ìjọba rú gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní ọdún 2022. Bákan náà òun ni alága ẹgbẹ́ òṣèlú APC. Bákan náà òun ni alága ẹgbẹ́ òṣèlú APP ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀dẹ́sọlá Titus òun náà wọ́gilé èròǹgbà ẹgbẹ́ òṣèlú APC láti àwọn alága ìjọba ìbílẹ̀ tó yàn padà sípò. Ọ̀dẹ́sọlá ní kò sí nǹkan kan tó jọ mọ́ pé àwọn alága ti tẹ́lẹ̀ wọ́n ń padà bọ̀ sípò. Ó wá rọ àwọn aráàlú láti bẹ̀rẹ̀ sí ní gbáradì fún ètò ìdìbò ìjọba ìbílẹ̀ nínú oṣù kejì yìí. Olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Adéwálé Ẹgbẹ́dùn ó ti ṣèkìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC pé kí wọ́n má ní èròǹgbà láti dá wàhálà sílẹ̀ ní Ọ̀ṣun o lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ o. Ẹgbẹ́dùn ni àwọn ń ké pe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá láti rí i dájú wípé wọ́n gbé ìgbésẹ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ó ti wá bu ẹnu àtẹ́ lu àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí wọ́n mọ̀ kọ sí ìdájọ́ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn náà. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ẹgbẹ́ òṣèlú APC Kọ́lá Ọlábísí fi síta lórí ìdájọ́ náà, ó bu ẹnu àtẹ́ lu olórí ilé ìgbìmọ̀ asòfin Adéwálé Ẹgbẹ́dùn lórí bí ó ṣe mú ọ̀rọ̀ gómìnà Oyètọ́lá bọnu lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kò tọ́ sí olórí ilé lẹ́nu láti nawọ́ àbùkù sí gómìnà Oyètọ́lá pé òun ló ń da Ọ̀ṣun rú
kí ló dé tó jẹ́ pé orí PDP nìkan ó ní wọn kì í tẹ́wọ́ gba àṣẹ ilé ẹjọ́. Ẹgbẹ́ òṣèlú APC ó tún fẹ̀sùn kàn PDP pé wọ́n ní èròǹgbà láti tàpá sí òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọn kò fẹ́ kí ìdájọ́ ilé ẹjọ́ kó fẹsẹ̀ múlẹ̀. Àdúràgbà Olúwatóyìn olóńkàròyìn sí ilé tí látàárọ̀. Ẹ ṣé púpọ̀ o tí à ń wò kàn ní Ẹ̀yà Yorùbá TV. Ẹ má wá gbàgbé láti bá wa like, láti share, kẹ́ kọ́mẹ̀ntì, kẹ́ sì bá wa subscribe sórí YouTube channel wa. Ẹ má wá gbàgbé láti tẹ notification bell láti máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ń gorí ìkànnì yìí. Ẹ jẹ́ ká ní ọjọ́ rere o.